ẹ dákun ẹ fi bàbá mufti lọ́rùn lẹ̀ kí ni ẹ ń bá wa nu jẹ́ àti jẹ́ afáàyè sùn kí ni ṣẹlẹ̀ báyìí èmi fẹ́ràn mufti ni èmi ò jẹ́ bẹ́ẹ̀ mọ̀ kó mọ̀ mí ní ìjẹ́ ní bùkátà sí mi mọ̀ pé kí bàbá mufti mọ̀ mí nídìí ẹ̀ a ní mo fẹ́ yàn ẹ padà ń bẹ́ẹ̀ bàbá ẹ padà ń bẹ́ẹ̀ mufti ò ní jábọ́ kò sí kẹ́kẹ́ táwa ríro tá a sì mọ̀ nínú ọ̀rọ̀ ìjú pé kó mọ̀ jẹ́ ti ń jẹ́ lọ mọ́ ẹjọ́ mọ̀ jẹ́ lọ ẹ bá tún sọ tó burú jù báyìí lọ a mọ̀ fẹ́ mufti lọ ni wallahi tallahi zumma billahi al-hayyil azim ipa ní fẹ́ràn mufti mọ́ kò sí nǹkan ló ṣe sọ́tàn followers kò máa pọ̀ sí ni àwa ni wọ́n o àfáwa bá wa gbà àfáwa ní àlọ́pṣàn aláwọ̀kọ́ mẹ́ ni pé a ní ẹnu tá fi bu yín wallahi al-azim ahọ́n wa yìí kò ṣe fi bu yín a fẹ́ mọ́ tẹ́ fẹ́ ṣe aláhán tá fi bu yín amẹ́dàkọ̀ ẹ̀ padà ń bi ọ̀rọ̀ bàbá mufti mo fọ abẹ́yìn ni gbogbo tẹ́ ń sọ ti ń da pátá ti ń tẹ́ wa lọ́rùn là ń kúdù sí ra ìgbà bàbá wa ni alhamdulillah ẹ tó ní bàbá ẹ padà ń bi ọ̀rọ̀ mufti ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ rí bàbá mufti alimiskinu billah mo fẹ́ kẹ́ ẹ rí lógo yín ìjọ tẹ́ bá jábọ̀ ẹ̀ kò mọ̀ ní sẹ́ gbéga mọ́ aráàlẹ́ ni tá a bá ta lọ́pọ̀ kò mọ̀ ní sẹ́ rà lọ́wọ́n mọ́kàsí ni mufti yóò ẹ fẹ́ ẹ kọ̀ kódà kọ́ta yẹn ó tún le jù báyìí lọ ọmọ inú ọgbà mọ̀ ni ẹ̀kọ́ di ọkàn yẹn mú ẹlẹ́ẹ̀kejì gbogbo dẹ́n sọ ń pa bàbá mufti ó ṣe gbá wọn fi kíní sàjẹjẹ fún ọkàn èèyàn ibi tó lé egun lára èèyàn bí kíní ṣe wà ń bẹ́ẹ̀ ẹ̀ sí ń bẹ́ẹ̀ lẹ́yìn àlẹ́ kábàrú kálímù àyànà ẹ̀ sí ń bẹ́ẹ̀ káàtì ẹ̀ ni wọ́n sọ fún yín ẹni ó jọ́lẹ̀ rẹ̀ rí lánàá tó padà dọ̀tá rẹ̀ lónìí ló wá bá yín o bàbá ó ń jọ́lẹ̀ tí lónìí ni o yóò dọ̀tá tí náà lọ́la o wallahi al-hayyil azim ẹ padà ń bẹ́ẹ̀ bàbá ẹ padà ń bẹ́ẹ̀ mufti ò ní jábọ́ kò sí kẹ́kẹ́ táwa ríro tá a sì mọ̀ nínú ọ̀rọ̀ ìjú pé kó mọ̀ jẹ́ ti ń jẹ́ lọ mọ́ ẹjọ́ mọ̀ jẹ́ lọ ọkọ̀ yín náà ní gbéga ẹ̀yìn bàbá Lágége bàbá Sheikh Adam nígbà tó ṣe báyìí bàbá Ṣádámù ṣe báyìí sísè àti ẹ̀ ń dákọ̀ bàbá yín ẹ dákọ̀ ẹlòmíì tí tún dákọ̀ bẹ́ẹ̀ tí tọ́lọ́hún tan àwọn rẹ̀ bẹ́ẹ̀ ẹ má tó jábọ́ mọ́ ẹ má jẹ́ sọ kíníkan fún yín bàbá ọlọ́wọ́ jà rí pé yóò jẹ́ mi yóò gùn fún wa yóò tún sàlékún àlàáfíà yín o tẹ́ ẹ bá tún sọ tó burú jù báyìí lọ a mọ̀ fẹ́ mufti lọ ni wallahi tallahi zumma billahi al-hayyil azim ipa ní fẹ́ràn mufti mọ́ kò sí nǹkan ló ṣe sọ́tàn followers kò máa pọ̀ sí ni àánú ọlọ́wọ́ máa pọ̀ sí fún ni àdúrà rẹ̀ ó máa gbà sí ni yóò máa rówó sí ni yóò máa ríyì sí ni yóò máa rí gíga sí ni wallahi al-hayyil azim èmi fẹ́ràn mufti ni èmi ò jẹ́ bẹ́ẹ̀ mọ̀ kó mọ̀ mí ní ìjẹ́ ní bùkátà sí mi mọ̀ pé kí bàbá mufti mọ̀ mí nídìí ẹ̀ a ní mo fẹ́ yàn àlọ́lọ́run fẹ́ yàn ẹ fi mufti lọ́rùn lẹ́ o ó ti pọ̀ jù tó bá jẹ́ lómi ni bàbá a sọ tí ó dá lọ́rọ̀ sí o tí ò sí tí ó ṣe fún wa àmọ́ àwọn wa yìí kò lè gbé láti bú yín kí là á bàbá ẹ padà ó tó ẹ padà ẹ dákọ̀ ẹ járe pèsè àkèsí ẹ rí wa bíi pé àwọn ọmọ mi bá mi sọ̀rọ̀ lórí bá ti rí wa lọ́mọ ó léwu o a lè dìzónù ẹ lè dìzónù wa bẹ́ẹ̀ bá dìzónù wa àwọn ò lè dì fádà yín àbí bọ́n náà ń sọ ìbò a lè sọ pé ẹ̀jẹ̀ bàbá wa mọ́ 100 àwọn má jọmọ yín bọ́ mọ́ bàbá báwa náà bá sẹ́yìn lọ́la nǹkan nìsí ẹ̀mí wa gan ò ní balẹ̀ pé ẹ̀ lè já wa bọ́ wàláì ẹ fi mufti lẹ̀ ẹ fi miskinu lẹ̀ ẹjọ́ jáyé ẹ fi lẹ̀ ẹ ṣe bí ìpẹ́ ẹ̀ tí ẹ rí ẹ ṣe bí ìpẹ́ ẹ̀ mọ̀ pé ó ti ẹ̀ ṣí sí bàbá miskinu kò lẹ́nu àti lè bú yín wàláì kò sí tí ń bí fa alukur'ani nífa ìfẹ́ Sheikh Adam nífa bàbá kò sí dẹ́nì kan ó sì fẹ́ nìkan ká sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ti kéré mọ̀ yìí kò sí ìfẹ́ mọ bá fa ọmọ bí mo ṣe dèrè ni lẹ́yìn bàbá gbà pàkàtà abọ́lágbàjì ọkọ̀ wa ń kéwú ká dá ọ̀rọ̀ bálẹ̀ láàrin èrò ní títì ká tẹ wọn mọ́lẹ̀ ká wọ yẹ̀pẹ̀ báyìí ká wọnú ẹ̀rẹ̀fọ̀ báyìí ká máa fi tẹ̀ wá lẹ́yìn bẹ́ẹ̀ kò sẹ́lòmíì kí ló ń sọ pé sí ọ sóò ya wèrè kí ló lọ jẹyọ ẹ wá kọ́ mi lásìrì kan gbá kò ní dá fásì rẹ̀ níwì kọ́ mi ní dáwà kan ògùn kan kò tún ní dá fún àtògùn ẹ wọ́n bè lé bàbá ẹ pọ̀ nífa báyìí kọ́ làbá mọ sọ̀rọ̀ tí o bá dọ́dọ̀ yín ló ti jáde àmọ́ kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe kí la fẹ́ sọ bàbá mu dé ọ̀rọ̀ ọlọ́run jáde pé ẹ dákun ẹ fi bàbá mufti lọ́rùn lẹ̀ kí ni ẹ ń bá wa nu jẹ́ àti jẹ́ àfáàyè sùn kí ni ṣẹlẹ̀ báyìí ẹ dákun ẹ jẹ́ mufti ṣàyè ẹ filẹ̀ ẹ ṣe bí pé ẹ ti ẹ gbọ́ kẹ̀kẹ́ tí ń ṣẹlẹ̀
so nínú tá gbọ́ nínú ó jẹ́ nǹkan tó dòye ó sì normal nta gbogbo ẹ̀ láti ìlú yìí àwọn ń gbélú yìí ẹ̀yin lẹ́yìn wà lókèrè à ń gbélú yìí àwọn ìlú làwa ìlú ni wá dákun ẹ fi bàbá ilẹ̀ báyìí kò lè ahọ́n tàbí ń sọ̀rọ̀ yìí bàbá ẹ̀yin ni ó ẹ máa jẹ́ yín lọ ẹ̀yin ni kẹ́ máa jẹ́ yín lọ lọ́hùn má pa bàbá Mudiru ẹ̀yin ni kẹ́ máa bàbá Mudiru ẹ dákun à ń bẹ̀ yín ni à ń bẹ̀ kẹ́ẹ̀tún ṣe rí àwọn kẹ̀kẹ́ wà tó yẹ pé anútìkù zeyinu wa sukutu salama afáàní fàyèdá nà tọkùtà fàlà tẹkùn mẹkṣàrọ kí o sì dákẹ́ kó mọ̀ wọ́n báyìí ẹ̀rú kó mọ̀ bá mufti yẹn tí a rí gbẹ́wò ṣe ń ba bàbá miskin mufti Diyar mo mọ̀ fẹ́ràn bàbá yẹn púpọ̀ mo mọ̀ fẹ́ràn mufti gani I'm telling you bàbá mi fẹ́ràn yín tó sóti tán ṣe bẹ́ẹ̀ ni bàbá gbogbo wa ok mi like yín tó sóti tán mo mọ̀ sẹ́rí ìfẹ́ títí ní pé ìfẹ́ bàbá sọmọ tá a lè ṣe ká mọ̀ ní lọ́pṣẹ̀ rẹ̀ àná fẹ́ràn miskin èmi máa fẹ́ràn kò mọ́ tí ń dalẹ̀ sọ tó mọ̀ lè lóòótọ́ àní tá a lè ṣe fún bàbá miskin wa sì ní iná kẹta fi ṣe àlálìjẹ́ náà sì kódà ní update kẹta lè fún tó fi dèèyàn àná fẹ́ mo tó ń pè nífẹ̀ẹ́ ni láti tó bá jẹ́ pé èèyàn kan jákujàku kan kò ní dáa fún un àbí èèyàn kankan tí pé ọ́sùlù rẹ̀ kan kò tẹ̀ tí èsè rọ́ọ̀dọ̀ ló ti wá kọ́dà àlè mọ́ fèsì akẹ́wò ohun yẹ̀yẹ́ ni pé òrèlè lè jà rè gbogbo àwọn ọmọ rédèrè tó ń sọ̀rọ̀ nílẹ̀ yìí àwọn òjẹ̀ kà wọ́n kọ́ àti ẹ̀rí tí wọ́n rò aláyé máa jáyé yẹn lọ làwọn ń wo àwọn náà ń gbé yẹn ga tán náà wọ ẹ gbogbo tó bá wọlé ṣe aráàlú tó ṣe jùlọ ni aláàfáà aráwọ èèyàn ẹlòmíì jọkẹ èèyàn ẹlòmíì jẹrẹ èèyàn tó hàn sí wa tá a rí báyìí ìkẹkùn ṣe fún ámbìlẹ̀ ní tẹ̀ ń parọ́ mọ́ irọ́ làwọn kà kún ọ̀rọ̀ yín náà láti fi mọ̀ pé rọ́ ni èmi ò sọ fún yín nìsín inú tẹ́ sọ fún wájú ni pé ẹ̀ẹ́dàn amẹ́dàn lọ́wọ́ wọn ní kíyàwó ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó jókòó kọkọ mú kan lọ́wọ́ ìyàwó mú kan lọ́wọ́ yóò wá máa jẹ́ láfi rí pé tí máa ń lọ bí wá sí ìyàwó jókòó wájú ṣẹ̀wà ń bẹ́ẹ̀ bàbá ṣẹ̀ǹbẹ̀ ń bẹ́ẹ̀ iná ìdá sọ fún wájú pé òun àti ìyàwó rẹ̀ sí ìyàwó ló wá sọ fún yín pé bó ti rí ni sọ́kọ ló wá sọ fún yín pé bó ti rí ni táálẹ̀ nìkan ẹ̀ta pé mú lọ́wọ́ ń jọ náà tó wá sọ fẹ́yìn abẹ́yìn sì kẹta wọn. wá story ni ó yí àwa nílà ó yí àwa tí irú bẹ́ẹ̀ ó bá ṣẹlẹ̀ wọn kì í mú yàn lọ́wọ́ ẹnìkan kì í sí bẹ́ẹ̀ ẹni tí yóò sì sọrú bẹ́ẹ̀ fún ajọ́ rẹ̀ múlẹ̀ tóun náà máa ń ṣerú bẹ́ẹ̀ alàlẹ́ káṣọ dodo ọ̀rọ̀ ẹni tí yóò bá sọ fún pé ìgbésẹ̀ mo gbé àwọn mo ṣe àwọn gbìyànjú kan jò ní mo ṣe àwọn ìgbésẹ̀ kan láìpẹ́ yìí ajẹ́lípẹ́ ìwé náà ti jẹ́ ilé èèyàn ó jọ kéèyàn ẹni tó wá sọ fún yín ká lọ pé èèyàn náà ló wá sọ fún yín wọ́n jọ sí ni ẹ tíráṣì ló ń tọ̀hún náà síta pé tọ̀ lágbájá tó wá sọ fún mi náà sọ pé òun náà ṣerú nǹkan báyìí bàbá àwọn àṣírí yẹn ti mọ̀ pẹ́ ó ti wà lọ́wọ́ yín ti pẹ́ kò ní ìdíkẹ́ tù ní last year tó ṣe jálà bí ó gbáyàn lójú kèésù nílẹ̀ ti mọ̀ káàtì ẹ̀ sọ pé ó rí bẹ́ẹ̀ náà ẹ mọ́ tu lónìí àwọn òfin àbùkù yín ni àfẹ́ àbùkù kò sí ẹni tí ó mọ̀ gbọ́ ló ńlá káyì ojú àbùkù àti ọkàn yẹ̀yẹ́ ni ó mọ̀ fi bàbá àgbàlagbà yìí ní ṣe ráì tó nílẹ̀ mọ̀ gbélé yìí ni. bàbá ẹgbẹ́ òní kò ní padà lẹ́yìn yóò ọlá mi ní má padà síbú ẹ fi ọba mufti lẹ̀ o ẹ dákun ọmọdé ti tán right gbogbo tó kù tí Ramadan ló fi tán ní sẹ́ ojú 5-6 lọ àbí bẹ́ẹ̀ kọ́ so bẹ́ẹ̀ tó continue náà akẹ́mọ̀ wòye ló kù pé bàbá yìí wáyé tẹ́ ń ṣe báyìí wáyé mo fún tí ò ní jábọ́ àlìmísì kí inú ò ní wọ́ mi mo fún tí ò ní ṣubú àlìmísì aláǹfẹ́ yẹn èmi ń fẹ́ ni o wàláhì ìfẹ́ ní gbé mi láti jẹta wàláhì làháyé kọ́lá mo sọ̀rọ̀ tí ò da lánàá ilé post ẹ̀ nítorí pé ó jẹ́ bàbá kí làwọn wí báyìí bàbá àárí sásọgbẹ́ ẹ̀sìn bàbá wa mọ́ ni àwọn àgbákú ọ̀rọ̀ tẹ́nìkan kan ò lè sọ láyé ọlọ́run gbé sí yín lẹ́nu àwọn ọ̀rọ̀ tó lé ẹ sì sọ àwọn òpin ọlọ́run àmọ̀ dúpẹ́ ta ní bàbá yìí tẹ bá sọ yìí tó kù díẹ̀ àwọn ẹja tó yín pé o ẹja tó yín pé sákèsí o bàbá ẹ dákun sẹ́rí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe àti ó ṣédà àti ò ṣédà a ti mọ̀ pé ó sẹ̀yìn ká gbà bẹ́ẹ̀ bàbá mufti sẹ̀yìn right wàláhì làásìn èmi náà sì gbọ́ bẹ́ẹ̀ ok tòun ti bá ti fẹ́ mufti tó àgbà bẹ́ẹ̀ ní sọ́mi ṣe bàbá yìí ni ok ẹja gbé sí condition yẹn ok ta ló yẹ kó tún sẹ́yìn ó ṣe tí ò dáa right ẹni tó súnmọ́ ni ní ṣe tí ò dáa fún ni ok ó fẹ́ ṣàbùrú fún yín right ẹni tó mọ̀ ni ní ṣe ni a ti gbà ok
ó ti wá rí báwọn nísìn àforíjì wá sí mọ́ àní ẹ tú kò lọ́kàn tó bá jásí pé nítorí kẹ́kún náà ni Ọlọ́run ò pa yín mọ́ alhamdulillah torí kún yín kò gbọdọ̀ wúlò fún lóríire àfolórí bú èèyàn ìsáré yín kò gbọdọ̀ dùn mọ́ olóríire àfẹnitọ́ Ọlọ́run níjọ́ dáa fún alhamdulillah bó bẹ́ ṣe ń lálàáfíà inú wa ń dùn sẹ́rí kò yín tẹ̀ wá sẹ́rí ẹ̀ mọ́ pẹ́ẹ́tọ́ àmì pé ipò bàbá ẹnìkankan ò lè di ẹnìkankan ò lè dípò yín ẹnìkankan ò lè dípò yín wàlá ọ̀tọ̀ special èmi ò gbé bó wẹrẹ wọ yìí tẹ́ mi gbóná fẹ́ lò fún yín special ní special person sorry bá ń tó bó yẹn ṣe